Praise the Lord. Happy Thursday. I welcome you to this channel. To this ministration since my faith has found a resting place. Ìgbàgbọ́ mi rí ibi ìsinmi. It's going to be in the YORUBA version. God bless you. Ìgbàgbọ́ mi rí ibi ìsinmi. Ibi ìsinmi dídùn. Jésù ni mo gbẹ́kẹ̀lé lé, àṣà lọ́gbẹ́ fún mi. Ó tún fún mi pé Jésù kú, ẹ̀rù kò bà mí mọ́. Ẹlẹ́rù ẹ̀ṣẹ̀ ni mo wà, kò sí jẹ̀tá mi nù. Kò ní ṣàròyé mìíràn mọ́, n kò ní ṣàwáwí kan. Pé Jésù kú fún ẹ̀ṣẹ̀ mi, èyí ti tó fún mi. Ọkàn mi sìn mí lọ́rọ̀ rẹ̀, ọ̀rọ̀ tá kọ sílẹ̀. Orúkọ rẹ̀ là fi gbà wá là, àtẹ̀jẹ̀ rẹ̀ pẹ̀lú. Kò ní ṣàròyé mìíràn mọ́, n kò ní àwáwí kan. Pé Jésù kú fún ẹ̀ṣẹ̀ mi, èyí ti tó fún mi. Jésù olùwòsàn ara, olùwòsàn ẹ̀mí, ó fẹ̀mí rẹ̀ lélẹ̀ fún mi, ó tẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀. Kò ní ṣàròyé mìíràn mọ́, n kò ní ṣàwáwí kan. Pé Jésù kú fún ẹ̀ṣẹ̀ mi, èyí ti tó fún mi. Jesus' blood is enough for you and I, and He is coming back. Prepare, He is coming back. He is coming.